A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá Ọmọalọ́gọ̀madẹ̀. Àjọ alámòjútó oúnjẹ àti ohun èlò NAFDAC ti sọ wípé àwọn ti gbáradì fún dídánwò abẹ́rẹ́ àjẹsára tó ń gbógun ti àìsàn ibà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Olùdarí àjọ náà, akàwé-gboyè Mojísọ́lá Adéyẹyè, ló sọ eléyìí níbi ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn amòye nídìí iṣẹ́ ipò ògùn ní ìpínlẹ̀ Èkó. Nínú àtẹ̀jáde ni NAFDAC ti kànńpá fún àwọn iléeṣẹ́ apòògùn ní orílẹ̀-èdè láti ṣe àgbékalẹ̀ ẹ̀ka alámòjútó nítorí NAFDAC ti ṣetán láti fìdí abẹ́rẹ́ àjẹsára yìí múlẹ̀. Adéyẹyè ṣe àlàyé wípé àwọn iléeṣẹ́ wọ̀nyí gbọ́dọ̀ gbáradì fún ìbójútó oògùn wọn káàkiri ibi tí wọ́n pín in dé. Ààrẹ àjọ àwọn apòògùn Wálé Ọládìgbòlú gbóríyìn fún àjọ NAFDAC lórí ìgbésẹ̀ yìí nígbà tí ó ń sọ wípé abẹ́rẹ́ àjẹsára kò jẹ́ tuntun, àwọn sì mọ̀ wípé pẹ̀lú ìgbésẹ̀ tuntun yìí àwọn yóò ní àjọṣepọ̀ pẹ̀lú ará ìlú ní ọ̀nà ìgbàlódé láti lè dáàbò bo ìlera wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lẹ́yìn wákàtí mẹ́wàá ní àkàtà àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC, gómìnà àtijọ́ fún ìpínlẹ̀ Benue Samuel Ortom ti gba òmìnira ní àkàtà EFCC. Òwúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun àná ni gómìnà àná fi ara hàn ní ẹkùn àjọ EFCC lẹ́yìn tí wọ́n ti fi ìwé ìpè ránṣẹ́ sí i. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ránṣẹ́ sí i lórí ẹ̀sùn ọdún 8 ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Benue. Bí ó tilẹ̀ jẹ́ wípé ẹnikẹ́ni kò rí i bá sọ̀rọ̀, nínú àtẹ̀jáde tí oníròyìn rẹ̀ gbé jáde kí wọ́n tó dá a sílẹ̀ ní Teva Akase ti sọ wípé wọn kò fi ọwọ́ ṣìkún òfin mú un. Ó ní àwọn kan ń gbé ipò ìyẹnu wípé wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú Samuel Ortom. Ẹnikẹ́ni kò mú un, ó kàn lọ jẹ́ ìpè EFCC lásán ni nítorí pé gbogbo ìgbà ni ó máa ń sọ wípé ààyè wà fún àjọ EFCC láti béèrè ohunkóhun lórí ìṣèjọba òun nítorí òun kò ní ń fi pamọ́. Ṣùgbọ́n òṣìṣẹ́ EFCC kankan kò ṣetán láti bá ẹnikẹ́ni sọ ohunkóhun lórí ọ̀rọ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọdún dupò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party PDP, Atiku Abubakar àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ yóò mú gbogbo ẹjọ́ wá sí òpin ní Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí. Atiku àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ ni wọ́n pe ẹjọ́ tako ètò ìdìbò ààrẹ tí ó kéde Bọ́lá Ahmed Tinubu láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC gẹ́gẹ́ bí olúborí. Agbẹjọ́rò fún àwọn olùpẹ̀jọ́ Chris Uche nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé lóòótọ́ òní ni ó yẹ kí ìgbẹ́jọ́ náà wáyé, ṣùgbọ́n àwọn pàdánù 2 nínú ọjọ́ tí wọ́n fún wọn, lára rẹ̀ ní June 12. Fún ìdí èyí, gbogbo ẹjọ́ yóò wá sí òpin ní Ọjọ́bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọ̀pọ̀lọpọ̀ gómìnà, olóyè, ọmọ ilé ìgbìmọ̀ àti àwọn ẹgbẹ́ mìíràn ni wọ́n gbóríyìn fún ìgbésẹ̀ ààrẹ Bọ́lá Tinubu lórí àwọn tí ó yàn sí ipò adarí, ààbò àti olùbádámọ̀ràn gbogbogbò. Wọ́n ní Tinubu gbé ìgbésẹ̀ tí ó ṣe gbòógì fún ààbò ilẹ̀ wa. Igbákejì ọ̀gá yányán fún iléeṣẹ́ ọlọ́pàá Káyọ̀dé Ẹgbẹ́tókun, tí ó wá di ọ̀gá yányán báyìí, ni ó sọ lánàá níbi ìṣelọ́ṣọ̀ọ́ tí igbákejì ààrẹ Kashim Shettima ṣe fún un wípé òun ṣe ìlérí láti gbé ìjà kojú àwọn ọ̀daràn. Ó ní òun rí ara òun gẹ́gẹ́ bí kìnìún àti àmọ̀tẹ́kùn tí ó ṣetán láti pẹran jẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lánàá ni ilé-ẹjọ́ gíga ti ìlú Àbújá sún ìgbẹ́jọ́ tí gómìnà àná fún báǹkì àgbà CBN Godwin Emefiele pè tako bí ìjọba àpapọ̀ ṣe fi ọwọ́ ṣìkún òfin mú un tí wọ́n sì dènà ẹ̀tọ́ ọmọnìyàn rẹ̀ sí ọjọ́ 13 oṣù keje ọdún yìí. Adájọ́ Hamza Muazu sún ìgbẹ́jọ́ yìí lẹ́yìn tí ó ti gbọ́ awuyewuye láti ọ̀dọ̀ agbẹjọ́rò Emefiele, agbamòfin Joseph Daudu àti agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ agbamòfin Tijani Gazali.
dáúdù ni ó ṣe atótónu wípé bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú emefiele lòdì sófin nígbà tí Ghazali sọ wípé ilé-ẹjọ́ ìjọba àpapọ̀ ni ó pa á láṣẹ láti fi ọwọ́ ṣìkún òfin mú un. bí a kò bá gbàgbé wípé ààrẹ bọ́lá tinubu ni ó jáwé gbélé-ẹ̀ fún emefiele ní ọjọ́ 10 oṣù kẹfà pẹ̀lú ẹ̀sùn wípé wọ́n fẹ́ ṣe ìwádìí lórí ìṣèjọba rẹ̀. kété lẹ́yìn èyí náà ni àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ṣe ìkéde wípé emefiele ti wà ní àkàtà wọn. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti sọ lánàá wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú ènìyàn 3 tí wọ́n ní ń ṣe pẹ̀lú àwátì ibi ọmọ Koko ní ilé ìwòsàn ìjọba kéréje. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́pàá, lára àwọn afurasí náà ni nọ́ọ̀sì, olùrànlọ́wọ́ ètò ìlera àti òṣìṣẹ́ aláàbò, ṣùgbọ́n ìdánimọ̀ wọn kò tíì hàn fáráyé rí. àwọn afurasí náà ni a gbọ́ wípé wọ́n jẹ́ òṣìṣẹ́ ilé ìwòsàn ìjọba Emure Comprehensive Health Center ní ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀, ìpínlẹ̀ Ondo. ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹbí tí ọ̀rọ̀ kàn ni wọ́n ké gbàjarè nígbà tí ilé ìwòsàn kọ̀ láti gbé ibi ọmọ fún wọn lẹ́yìn ọjọ́ 5 tí wọ́n bímọ. ẹni ọdún 23 tí í ṣe bàbá ìkókó, Túndé Ìjánúsì, ṣàlàyé wípé ominú ń kan àwọn bí àwọn òṣìṣẹ́ yìí ṣe kọ̀ láti gbé ibi ọmọ fún wọn. ó ní àwọn bí ọmọbìnrin jòjòló náà ní ọjọ́ 15 oṣù kẹfà. láti ìgbà náà ni àwọn òṣìṣẹ́ ti kọ̀ láti gbé ibi ọmọ fún ìdílé yìí. bàbá ìkókó ní ìjọba àpapọ̀ gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti rí i wípé àwọn afurasí wọ̀nyí fojú winá òfin. ìyá bàbá ìkókó, ìyáàfin Fúnmiláyọ̀ Ìjánúsì, sọ wípé àwọn òṣìṣẹ́ náà ṣe àwíjàre wípé ajá wọ ilé ìwòsàn náà ó sì gbé ibi ọmọ sá lọ. ó fi kún un wípé àwọn òṣìṣẹ́ náà ń bẹ ìdílé yìí láti jọ̀wọ́ ẹ̀sùn náà. agbẹnusọ fún ọlọ́pàá ìpínlẹ̀ Ondo, Fúnmiláyọ̀ Ọdúnlámì, fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. ó ní àwọn afurasí wà ní àkàtà ọlọ́pàá, ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.